àrá ńlá alágbára tún ti sọ pa àwọn màálùú tí wọ́n pọ̀ níye nílùú ìsẹ̀yìn. Òjò alágbára tó rọ̀ ló fa àrá ọ̀hún tó sán tó sì pa àwọn màálùú tí wọ́n tó 12 níye. Ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lágbègbè kan tí wọ́n ń pè ní Abà Akínrọ́pò tó wà nílùú Ìsẹ̀yìn nípínlẹ̀ Ọ̀yọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, bó tilẹ̀ jẹ́ wípé orí kó 2 yọ nínú àwọn màálùú 12 ọ̀hún tí àrá sán pa látàrí bí àwọn 2 lára àwọn màálùú 12 náà ṣe dìde lórí ẹsẹ̀ wọn, àmọ́ òkú lẹlẹ́ja ń tà ní àwọn 10 yòókù. Ọjọ́ Sunday ọjọ́ 21 ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní Abà Akínrọ́pò níjọba ìbílẹ̀ Ìsẹ̀yìn nípínlẹ̀ Ọ̀yọ́. Ohun tá a gbọ́ ni wípé òjò rọ̀ lọ́jọ́ náà, bó tilẹ̀ jẹ́ wípé ìlú gángan lọ̀rọ̀ náà, kálukú ló ń sọ ojú ìwòye tirẹ̀ lórí ìhà tí ìṣẹ̀lẹ̀ náà kọ sí wọn. Ọ̀pọ̀ ní wípé ìbínú Ọlọ́run lohun tó ṣẹlẹ̀ náà àti wípé ẹ̀san ìwà táwọn Fúlàní darandaran ń wò ló ń ké lórí wọn. Èyí kì í ṣe àṣàsí tàbí àbìlù, àmọ́ moko a máa lápẹẹrẹ ọ̀kan lára àwọn tíṣẹ̀lẹ̀ náà tójú ẹ̀ ṣẹlẹ̀ tó tún jẹ́ wípé òun gangan ni ó ń da àwọn màálùú náà jẹ káàkiri kó tó di pé àrá sán pa wọ́n, ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé àti ohun tó ṣẹlẹ̀ gan ní pàtó. Palma gogo waɗi oni ara lo gongo waɗi arande daga gaɗa kamma daga ɗon gongo ɗawti to gogon sakitigo gon kango ɓuri waɗugo gomin hay ko gimi maƴƴe ɗen hay ko gimi bo hiite no ay ɗo bojji oni ara yẹn àkọ́kọ́ wa ṣe ó ṣẹlẹ̀ àsìkò yẹn àwọn kò bá màálù. Ìkejì tó tún padà wá ṣẹlẹ̀ ó wá rí pé iná ṣá òun wá dìde ó mú tó ń ṣì níbi tó mú tó ń ṣì ọkàn bá màálù. Tẹ́ ẹ̀ bá gbàgbé pé lóṣù kẹfà ọdún tá a wà yìí la mú ìròyìn wá fún yín nípa bí àrá ṣe sán pa àwọn màálùú 22 ní agbègbè kan tí wọ́n pè lọ́ṣàárà nílùú Ọbántòkò lábẹ́ ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá, ìyẹn nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Tàtún láǹfààní láti fọ̀rọ̀ wá ọ̀kan lára àwọn tó ní màálùú ọ̀hún náà lẹ́nu wò nínú ìfọ̀rọ̀wérọ̀ tí aṣojúkọ̀ròyìn ìkànnì Yorùbá Gidi TV ṣe fún ọ̀kan lára àwọn tó ní màálùú tí àrá sán pa náà jẹ́ kó di mímọ̀ pé àrá náà sán látàrí òjò tó ń rọ̀ lọ́jọ́ Àbámẹ́ta tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé, àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ wípé ṣàdédé tí àrá náà sán wì ní gbogbo àwọn màálùú náà ṣe sílẹ̀ tí èyíkéyìí nínú wọn kò sì yé. Àtọmọ àti màálùú tí ọlẹ̀ wà nínú ẹ̀, gbogbo wọn pátá ni àrá ọ̀hún pa nípakúpa, léyìí tó mú kí àpapọ̀ màálùú tó kú nílùú Abẹ́òkúta náà jẹ́ 32. Àmọ́ èrò ọ̀pọ̀ lórí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ni wípé ẹ̀san ló ń ké lórí àwọn Fúlàní darandaran látàrí ọṣẹ́ tí wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá àti wípé ẹnìkan kò ní tájẹ erùpẹ̀ kó gbowó òkúta. Bákan náà lọ̀pọ̀ rò wípé nínú èrò tiwọn ìbínú Ọlọ́run lohun tó ṣẹlẹ̀ náà. Ìgbàgbọ́ ọ̀pọ̀ èèyàn ni pé Ṣàngó kì í dédé jà bí ò bá nídìí, kì í ṣe wípé àṣàsí tàbí èdì tàbí ẹnìkan ló wà nídìí ọ̀rọ̀ náà. Ìbínú Ọlọ́run òun lohun tó ń ṣẹlẹ̀, èyí tó jẹ́ wípé olúkòso àyànràn iná, àbíná lójú àbíná lẹ́nu, àkàtà yẹ́rìyẹ́rì ṣiṣẹ́ ọwọ́ ó sì pa itú méje, tẹ́nikẹ́ni ò sì lè mú sí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bọ́pọ̀ ṣe ń wò wípé bóyá èyí á mú kí àwọn tí wọ́n ń yọ wá lẹ́nu tá à ń pè ní darandaran ṣùgbọ́n tó jẹ́ pé ìwà ọ̀daràn kún ọwọ́ wọn tú èrò ara wọn pa yíyọ ilẹ̀ Yorùbá lẹ́nu mọ́, tàbí dìgbàdagbọ̀n wọn fi ilẹ̀ Káàárọ̀ Oòjíire sílẹ̀ forílẹ̀ ìlàlà tí ààyè ti gbà wọ́n, torí pé wọ́n ní bí ìlú kan ò bá gbéni ó yẹ kí ìlú míì lè sàn ni. Bákan náà nínú ìwádìí tá a ṣe jẹ́ kó di mímọ̀ wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí mà ti wáyé sẹ́yìn
bíi ọdún 2019 nílùú Àkùngbá Àkókó ìyẹn nípínlẹ̀ Ondo, níbi tí àrá ti sán pa àwọn màálù tọ́rọ̀ ọ̀hún sì di bóò-lọ-yàámi. Ọdún 2021 ní ìṣẹ̀lẹ̀ náà wáyé nílùú Àkùngbá Àkókó ìyẹn nípínlẹ̀ Ondo. Alálẹ̀ ìlú Àkùngbá Àkókó Ọba Isaac Adéyẹyè Ajímọ̀ kẹta, Ọba Isaac Adéyẹyè tẹnumọ́ pé kò sí ẹni tó lè sọ pàtó ohun tó ṣekú pa àwọn màálù tó kú lójijì nílùú Àkùngbá ọ̀hún. Ọba Adéyẹyè sọ fáwọn oníròyìn lásìkò tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ níṣẹ̀lẹ̀ náà wáyé lọ́dún 2021, bó tilẹ̀ jẹ́ wípé ṣáájú ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo sọ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun pé ìwádìí ti fi hàn pé omi kan tó ṣeé ṣe kó ní májèlé nínú ni àwọn màálù tó kù náà mu, àmọ́ ìwádìí ṣì ń tẹ̀síwájú. Ó ní nítorí ìṣẹ̀lẹ̀ náà kò ṣojú ẹnikẹ́ni àyàfi àwọn darandaran tó mọ ibi tí wọ́n rìn sí láti lọ da ẹran wọn ló lè sọ irú omi àti koríko táwọn ẹran màálù náà jẹ. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀, alálẹ̀ tìlú Àkùngbá Àkókó sọ pé omi tó dára ló wà ní Àkùngbá o àti agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó ní a sì tún wo àwọn omi náà, ẹja wà nínú ẹ̀ tó ń ṣeré, nítorí náà kì í ṣomi inú ìlú ni wọ́n mu. Alálẹ̀ ìlú Àkùngbá fi kún un pé ní kété tóun gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ni òun pàṣẹ fún ẹni tó ní màálù náà pé kó má torí ti owó tí yóò pàdánù máa ta òkú ẹran fáwọn èèyàn òun. Kíákíá náà ni ọba náà sì ti kàn síjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ láti fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí. Àwọn elétò ìlera ìjọba ìbílẹ̀ sì ti wá síbẹ̀, wọ́n sì ti lọ sin àwọn màálù náà. Kí wọ́n tó lọ sin wọ́n, wọ́n kọ́kọ́ quarantine wọn, ìyẹn ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, tí wọ́n sì da chemical sí wọn lára kí wọ́n tó lọ sin wọ́n. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe rí nílùú Abẹ́òkúta, débi wípé gbogbo agbègbè tí àwọn màálù náà kú sí ló gbòdì kan fún òórùn burúkú tó ń jáde látara àwọn màálù náà. Èyí tó tiẹ̀ wáyé nílùú Abẹ́òkúta náà gan tí o, nítorí wípé ìfun àwọn màálù yìí ń tú jáde ni. Ó fẹ́ jọ bí ẹni wípé àrá tó sán pa wọ́n náà dá àpá sí wọn lára, níbi tó jẹ́ pé lẹ́yìn tí wọ́n kú, àwọn ẹ̀yà ara wọn tó wà nínú bí ìfun, ẹ̀dọ̀fóró, ṣákì, gbogbo ẹ̀ ló tú síta tó sì ń ṣomi. Èyí gan lohun tó dá òórùn sílẹ̀ lágbègbè náà. Alálẹ̀ ìlú Àkùngbá Àkókó Ọba Isaac Adéyẹyè Ajímọ̀ kẹta ní ọlọ́pàá ṣì ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́, ìyẹn ìṣẹ̀lẹ̀ ikú àwọn màálù tó wáyé ní Àkùngbá Àkókó lọ́dún 2021. Lásìkò ìgbà náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú ló wà nínú ìbẹ̀rùbojo wípé ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn òkú màálù tó kù yìí wọ́n á sọ ọ́ di súyà tàbí sọ ọ́ di nọ́mọ̀ tí wọ́n á sì máa tà fáwọn aráàlú láti máa jẹ ìjẹkújẹ. Nígbà náà, ìbẹ̀rùbojo wà lọ́kàn àwọn aráàlú tí ọ̀pọ̀ sì kọ̀ láti jẹ ẹran lákòókò ìgbà náà títí di ìgbà tọ́rọ̀ náà tó fi rinlẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ wípé ẹran tó kú náà ni ó jẹ koríko tó ní májèlé nígbà tí wọ́n kó wọn dà káàkiri, tàbí kí wọ́n ti lọ tẹnu bọ nǹkan tí kò yẹ. Àmọ́ ẹnikẹ́ni kò lè fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ láti sọ pàtó ohun tó pa àwọn màálù ọ̀hún. Kàyéfì ńlá lohun tó ṣẹlẹ̀ tó pa màálù 30 lójijì ní Àkùngbá Àkókó nípínlẹ̀ Ondo. Ariwo pé kí rèé, èwo ló tún bá èyí wá ló gba ìgboro kan nílùú Àkùngbá Àkókó nípínlẹ̀ Ondo lọ́dún 2021. Nígbà náà, ọjọ́ Ìṣẹ́gun ni ìròyìn náà kàn sí ìgboro pé odindi màálù tó lé ní 30 ló ti déédé kú lójijì lágbègbè kan nílùú náà. Ní alẹ́ ọjọ́ Ajé ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lágbègbè Ìbákà nílùú náà. Bẹ́ẹ̀ bá gbàgbé, irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí náà kò ṣẹ̀ṣẹ̀ máa wáyé o, ó ti wáyé nílùú Ìjàrẹ́ àti ìlú Ìkàrẹ́ Àkókó nípínlẹ̀ Ondo
ní ọdún 2019. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé àti pé ìwádìí ń lọ lórí ẹ̀. Kò lóǹkà àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa gbéròyìn ọ̀hún kiri nítorí pé ó jẹ́ nǹkan ìyàlẹ́nu àti kàyéfì kí ló lè ṣokùnfà bí àwọn màálù tó lé ní 10 ṣe máa dédé kú lójijì. Àmọ́ àlàyé tí ọ̀kan lára àwọn tó ń daran náà tó ṣe jẹ́ kó di mímọ̀ wípé ará òun sán bí iná ni. Ó sán gàràrà, ohun tóun sì rí ni wípé àwọn màálù náà fẹ̀gbẹ́ lélẹ̀ àfi bí ìgbà tí oorun bá ń kunni tó fẹ́ sùn láì mọ̀ wípé òkú ni. Bó tilẹ̀ jẹ́ pé bírúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀, oríṣiríṣi nǹkan là ń fojú wò tí yóò sì jẹ́ èrò ọ̀pọ̀. Wọ́n ní kí sòbìà tó dégbò, olúgànbẹ là ń ké sí. Bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan ti wá ṣáájú kó tó di àkókò yìí, bí awuyewuye àti fàmífàẹ́ láàárín àwọn ẹ̀yà kan sí òmíì lórí ọ̀rọ̀ ìdáranjẹ, ìfẹ́ranjẹko. Tẹ́ ẹ̀ bá gbàgbé pé lára àwọn ìpínlẹ̀ táwọn Fúlàní ti ń ṣọṣẹ́ jù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wà, nítorí lára ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Òkè Ògùn, Ìgàngàn àti àwọn míì bẹ́ẹ̀, Èrúwà Làǹlátẹ̀ àti àwọn ìlú míì bẹ́ẹ̀ wà. Òkè-Èhò níbi tó jẹ́ pé àwọn Fúlàní wọ́n ti ń fi wọn lápè. Ṣé ẹ rántí wípé nígbà kan ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàdojú ìjà kọ àwọn tí wọ́n jẹ́ Fúlàní ń bẹ̀ látàrí bí wọ́n ṣe ń fẹ́ràn jẹko tí wọ́n tún dẹ̀mí àwọn àgbẹ̀ lágbègbè náà légbodò lọ́nà àbáàdì. Àmọ́ kì í ṣe wípé eléyìí tó ṣẹlẹ̀ yìí lẹ́nikẹ́ni tọ́ka sí tàbí lè fìdí ẹ̀ múlẹ̀ pé àṣàsí tàbí èdè tàbí ìgbésẹ̀ látọwọ́ ẹnikẹ́ni ni, bí kò ṣe wípé ọ̀gọ̀rọ̀ èèyàn ló ń sọ pé ó ṣeéṣe kéyìí kó jẹ́ ẹ̀kọ́ fún àwọn Fúlàní darandaran àti wípé ìṣẹ̀lẹ̀ tó wáyé ọ̀hún náà tọ́ka sí pé inú Ọlọ́run kò dùn bẹ́ẹ̀ nínú àwọn alálẹ̀ ò dùn sí ìwà kò tọ́ àti ìwà ọ̀daràn pẹ̀lú ìwà ibi tó kún ọwọ́ àwọn ẹ̀yà Fúlàní darandaran tí wọ́n fẹ́ràn dídà bojú lójú mọmọ àmọ́ tí wọ́n ń ṣiṣẹ́ ibi lọ́gànjọ́ òru, pé bóyá èyí yóò jẹ́ ẹ̀kọ́ fún wọn láti ronú. Bẹ́ẹ̀ ni àwọn kan ń bá àwọn Fúlàní ọ̀hún kẹ́dùn lórí ohun tó mú gẹ́gẹ́ bí okòwò wọn. Ohun tá a gbọ́ ni wípé púpọ̀ nínú àwọn màálù yìí náà kì í ṣe ti ẹnìkan o, àjọni ni, ṣùgbọ́n tó ti dàbí ẹni ń lọ sóko gbèsè látàrí pé àwọn màálù tó kú ọ̀hún ni wọ́n lówúra tí wọ́n sì gbowó lórí. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ ọ̀hún àti àwọn ìjọba ìbílẹ̀ tó wà lábẹ́ agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ti ń gbé ìgbésẹ̀ láti rí i wípé wọ́n sin àwọn màálù náà kó má bàa tún dá àjàkálẹ̀ àrùn sílẹ̀ ní agbègbè ọ̀hún. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yìí ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 091504969. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi. Ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá
ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ó dúpẹ́ àwa màmá mọ́re. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ó dúpẹ́ àwa màmá mọ́re. Ẹ̀yin ṣálí yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ó dúpẹ́ àwa màmá mọ́re. Àwa mọ̀mọ̀ mọ́re, àwa mọ̀mọ̀ mọ́re o. Yorùbá Gidi ó dúpẹ́ àwa màmá mọ́re. Àwa màmá mọ́re, àwa màmá mọ́re. Yorùbá Gidi ó dúpẹ́ àwa màmá mọ́re. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí, ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K ẹ̀yin lẹ́gbẹ́ wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ́gbẹ́ wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family. Ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́ẹ̀. ẹ ṣé gan.